Ẹ kú dédé ìwòyí, ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ilé ìgbìmọ̀ aṣòfin ti sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí, ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó oṣù wọn. Lábẹ́ rẹ̀, wọ́n ní àwọn ń gba owó oṣù àwọn gẹ́gẹ́ bí ìlànà àjọ RMAFC lábẹ́ òfin. Wọ́n ní àsìkò yìí jẹ́ àsìkò tó ní kálukú máa ń sọ ohun tó wù ú lágbọn òṣèlú, nítorí náà kò jọ àwọn lójú. Bákan náà ni wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ pé ìlànà gbangba làṣà ń ta ní ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá tẹ́lẹ̀ nínú ìṣàkóso wọn. Àjọ Nigeria Deposit Insurance Corporation (NDIC) ti yànnàná ìdí tí owó àwọn oníbàárà ilé ìfowópamọ́ Heritage ìdá 17 kò tíì jẹ́ sísan. Lábẹ́ rẹ̀, ó ní ìdá 82.46 làwọn ti gbé ìgbésẹ̀ lé lórí. Àjọ Center for the Promotion of Private Enterprise (CPPE) ti figbe ta o lórí bí àwọn àjọ kan ṣe ń fi ara ní àwọn ilé-iṣẹ́ tó ń ṣe nǹkan jáde lórílẹ̀‐èdè yìí àtàwọn olùdókòwò. Igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè yìí, Yẹmí Ọ̀ṣínbàjò, ti rọ àwọn ilé ìjọsìn láti máa wàásù kí àwọn ọmọ ìjọ wọn tẹpá mọ́ṣẹ́ ju kí wọ́n máa wàásù ìbùkún ní gbogbo ìgbà lọ. Lórí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú Air Peace, Keyamo ti kọ ìwé ránṣẹ́ sí orílẹ̀-èdè United Kingdom. Ó ní kí wọ́n máa retí irú ìwà tí wọ́n hù padà láti ọ̀dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣíṣọ́ lójú ojú ọ̀nà bíi 20 tí yóò jẹ́ ṣíṣí lábẹ́ ìlànà owó tó ń wọlé sápòṣùwọ̀n rẹ̀. Àjọ SERAP ti ru ààrẹ Tinubu sókè láti wọ́ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀yáwó $1.5 bílíọ̀nù láti ilé ìfowópamọ́ àgbáyé àti $3 bílíọ̀nù láti orílẹ̀-èdè China. Ìròyìn eré ìdárayá. Wọ́n ti kéde akọ́nimọ̀ọ́gbá ikọ̀ bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ D Tigers ìyẹn Rena Wakama gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tó yọrantí jùlọ nínú ìdíje Olympics tó tẹnubodò lánàá. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àtàwọn ìròyìn lóríṣiríṣi lẹ́ ó máa jẹ̀gbádùn ẹ̀ tí ẹ bá tẹ̀lé wa tí ẹ sì darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.